ألا إن هذه أرض طه محمد صلى الله عليه وسلم. àwọn tí àwọn lẹ́yìn òun náà ni ọ̀nà tí a bá wọ Roadotul Rosul sallallahu alaihi wasallam. kí ni àwa mùsùlùmí ń pè ní Roadotul Rosul? òun náà ni ibi tí wọ́n sin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sí. ibi tí àwọn ọkùnrin nìkan ló lè wọ ibẹ̀, obìnrin ò lè wọ ibẹ̀. fún àwọn obìnrin wọn ò dúró ṣọ̀kan wọ́n ṣe assalamu alayka ya Rasulullah. fún ọkùnrin náà bákan náà, ọkùnrin náà ó ṣe assalamu alayka ya Rasulullah látìgbà tó bá ti dé ẹnu ọ̀nà yìí títí tá a fi súnmọ́ bẹ́ẹ̀, títí tá a wá fi jáde. nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ń bẹ fún Roadotul òun náà ni pé a gbọ́dọ̀ wọ bàtà wọbẹ̀, bákan náà a gbọ́dọ̀ rojọ́ wẹ́wẹ́ níbẹ̀. bákan náà tí a bá ti dé Roadotul a gbọ́dọ̀ pa gbogbo èrò ayé, mo fẹ́ dàgbà, mo fẹ́ dàwó. n tá a gbọ́dọ̀ mọ rántí náà ni pé ká tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. tá a bá ti wá ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì, Ọlọ́run ló ti wá mọ n tá a fẹ́ látara Ànábì tá ń ṣàṣàlátù fún, yóò máa fún wa ní tá a fẹ́. àmọ́ kì í ṣe pé ó wà nínú wa ní Ọlọ́run dákun ìṣàánú mi o, Ọlọ́run dákun. kó tó wọ bẹ̀ àtìgbà tó bá débẹ̀ tán àṣàlátù ni kò pọ̀. tó bá ti ń ṣe àṣàlátù, gbogbo ohun tó fẹ́ sọ pátá yẹn Ọlọ́run ti mọ̀, yóò dẹ̀ mọ̀ ṣe fún ọ, yóò dẹ̀ mọ̀ fún ọ. idha ma shi'ta fi darayni tas'al fakassir bis-salati ala Muhammad. tó o bá ti fẹ́ oore tó pọ̀, in tó lè ṣe òun náà ni pé kí wọ́n náà ṣàṣàlátù tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. fún gbogbo ẹni tó fẹ́ wá sí Hajj tàbí Umrah, ẹ dákun jẹ́ á gbìyànjú ká dé àyè. ẹlòmíì wá sí Mọ̀dínà yóò kàn mọ́ sùn lóòtẹ́ẹ̀lì ẹ̀, ẹlòmíì wá sí Mọ̀dínà kódà kò ní kí òun mọ́sálásí rí. tá a bá ti kí òun mọ́sálásí tán, ẹ jẹ́ á try ká dé àyè yìí ká sálámọ̀ sí Al-Habibul Mahbub, olólùfẹ́ wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, alladhi da'a an-nasa ila al-hidayah, ẹni tó pe àwọn èèyàn lọ sí ojú ọ̀nà àmà bis-sabri war-rifqi wal-lini walaw kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlika. ẹni tó wọ̀ lẹ́gbẹ̀ẹ́ débi pé Ọlọ́run gẹ́gẹ́ fún alára ẹ̀wọ̀ yẹn wípé tó bá jẹ́ pé wà Ànábì bá lè ní ẹnìkan kan ò bá ti wọ́n tẹ̀lé ọ. tá a bá ti wá dé àyè, ìfẹ́ la máa fi hàn fún Ànábì pé a fẹ́ràn rẹ, a appreciate ẹ. Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì. bó ti wo fídíò yìí, fi ránṣẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ Ànábì wa Muhammad. Qiblatyn Travels Tours àwọn lọ́ní kí a fi lè ká fi dára wa lẹ́kọ̀ọ́. Ma'a salama wa ila liqa.